ṣe ti wà lórí àléfà mo fẹ́ fi kíní kan hàn yín adélélé any Christian tó bá jọba tó bá dé adé irú eléyìí tí lógo eléyìí tó bá wà níwájú adé náà abọ̀rìṣà ni ẹ máa wá lọ bèrè lọ́wọ́ àwọn aláwo tó ń dé yín ládé ẹ máa bèrè lọ́wọ́ wọn pé kí lè túmọ̀ kíní yìí kí ló dúró fún ìwọ mùsùlùmí tó bá jẹ ọba odù tó wà níbí yìí kọ́kọ́rọ́ tó wà níbí yìí tó bá wà níwájú adé ẹ wò ọba Solomon náà ti ganu sí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmù nípa ọ̀rọ̀ ọba tó kú táwọn àfa àwọn mùsùlùmù jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe ṣe òkú ọba ẹ wò ẹ wà nǹkan kẹ́ fìdílé kẹ́ gbọ́ nǹkan tí ọba Solomon sọ. so dá ṣé nǹkan tó tọ́nà ni kí kìrìsìtẹ́nì òdodo kó máa jọba èní la fẹ́ tú gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ a máa wọnú alukoran a máa wọnú bíbélì a máa wọnú odù ifá so dá kí mùsùlùmí òdodo kó máa jọba tí mùsùlùmí òdodo bá fẹ́ jọba irú ọba wo ni mùsùlùmí lè jẹ tí kìrìsìtẹ́nì òdodo bá fẹ́ jọba irú ọba wo ni kìrìsìtẹ́nì òdodo lè jẹ gbogbo ẹ̀yin ọba tẹ́ ti wà lórí àléfà mo fẹ́ fi kíní kan hàn yín adélélé any Christian tó bá jọba tó bá dé adé irú eléyìí tí lógo eléyìí tó bá wà níwájú adé náà abọ̀rìṣà ni ẹ máa wá lọ bèrè lọ́wọ́ àwọn aláwo tó ń dé yín ládé ẹ máa bèrè lọ́wọ́ wọn pé kí lè túmọ̀ kíní yìí kí ló dúró fún ìwọ mùsùlùmí tó bá jẹ ọba odù tó wà níbí yìí kọ́kọ́rọ́ tó wà níbí yìí tó bá wà níwájú adé tó bá ti gbé sórí abọ̀rìṣà ni ó kì í ṣe èèyàn Ọlọ́run mọ́ má yẹ kí sọ bẹ́ẹ̀ èèyàn Ọlọ́run ni ṣùgbọ́n ó kì í ṣe kìrìsìtẹ́nì òdodo mọ́ ó kì í ṣe mùsùlùmí òdodo mọ́ torí adé kí ló gbé sórí adé òrìṣà ló gbé sórí nígbà tó wá gbé adé òrìṣà sórí nígbà tó wà láyé ó wá kú tán ó ní kí mùsùlùmí wá sí ó tanra ẹni torí abọ̀rìṣà ni nígbà tó wà láyé wọ́n tó pè rà ní kírísítẹ̀nì wọ́n gbé adé òòṣà sórí wọ́n wá kú tán wọ́n ní kírísítẹ̀nì wá sí ó ń tanra ẹni inú iná ló ń lọ now a fẹ́ wọnú bíbélì lọ ṣé ó dá kí kírísítẹ̀nì òdodo kó dé adé ìlú tó bá jẹ́ pé ìlú tí kírísítẹ̀nì dá sílẹ̀ wò lè dádé tó bá dẹ̀ máa dé adé fún kírísítẹ́nì kí ni wọ́n ta lé lórí òróró ló máa fi sàá lámì ọba kì í ṣe wọ́n máa ṣe ètùtù fún ẹ mo parọ́ o kò sí rọ́bẹ̀ ó tọ́ ọjọ́ náà tó fẹ́ dé adé fún mùsùlùmí kí ni wọ́n máa dé sí lórí láwà níní ìwọ ẹni ọba tó bá gbé adé tó wà lọ́wọ́ mi sórí tó bá ti ní lógo yìí adé ìṣẹ̀ṣe ló gbé sórí adé ìbílẹ̀ àfẹ́ wá wọnú bíbélì lọ báyìí torí program tá fẹ́ ṣe lálẹ́ tí a ò bá ṣe àwọn pásítọ̀ yín ò ní ṣe torí wọ́n ti gbàbọ̀dì wọn ò lè sọ òtítọ́ mọ́ ọba Solomoni ọba àgbáyé nìkan ló lè bá yín sọ reality now ẹ jẹ́ ká padà sí Old Testament a máa padà sínú alukoran gbogbo ẹ̀yin Christian tẹ́ wà ń bí tẹ́sí fẹ́ jọba lọ́jọ́ iwájú àtẹ̀tẹ̀ ti jọba ẹgbẹ́ bíbélì yín
ní ọba àkọ́kọ́ níbo ni ọba gbà wọnú Kristẹni nínú Bíbélì yìí àwọn ọba tó kọ́kọ́ jẹ ńbẹ̀ àwọn ọba àkọ́kọ́ àwọn first king nínú Bíbélì àwọn ni ọba Pharaoh ọba Babyloni ọba Íjíbítì náà ni ọba Pharaoh àwọn ọba nìyẹn àwọn ọba ìbílẹ̀ ni àwọn ọba ìjímìjí ni. Now níbo lọ bá gbà wọnú ẹ̀sìn níbo ni ọba gbà wọ agbo Ọlọ́run tó jẹ́ ti Kristẹni kí ló dé fi sílẹ̀ pé ẹ tí wọ́n mọ́ tapa wọ́n ní ká tilẹ̀kùn mi ó yá lọ́ọ̀kì lẹ̀kùn yẹn lókè ti Michael mọ́ta olówó ọkọ̀ tó wá kiri tilẹ̀kùn yẹn pa lókè. Nígbà tí ń sọ I don't want distraction mo ti sọ fún yín kì í sí gba 100. Now mo fẹ́ kẹ́ máa farabalẹ̀ gbọ́ mi lọ bí mo ṣe ń tó ọ̀rọ̀ yẹn. Níbo lọ bá gbà wọnú ẹ̀sìn Kristẹni má jẹ́ kí ti dákọ̀ Kristẹni níbo lọ bá gbà wọnú ìgbàgbọ́ ẹgbẹ́ Bíbélì yìí ẹ jẹ́ ká lọ sínú ìwé ẹ jẹ́ ká sí báyìí ẹ jẹ́ ká àwọn àlùjọ̀nú kà kó lè yé wa ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn mo ti dọ̀tí ẹ̀ síbí ilé kan ẹ jẹ́ ká lọ sínú ìwé First Samuel chapter 8. Anybody bá pariwo máa tún lè jáde again ẹ má test mi wo First Samuel ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn Kristẹni. Yeah. First Samuel chapter 8. Samueli kìíní orí sùúrù máa ti kanjú níwọ̀n máa ti kanjú. Ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn Kristẹni wa. Samueli kìíní orí 8. Ó sì ṣe nígbà tí Samueli di arúgbó òun sì fi àwọn ọmọ rẹ̀ jẹ onídàájọ́ fún Ísírẹ́lì. Orúkọ àkọ́bí rẹ̀ ń jẹ́ Joẹli, orúkọ èkejì rẹ̀ sì ń jẹ́ Abiah. Wọ́n sì ń ṣe onídàájọ́ ní Beersheba. Àwọn ọmọ rẹ̀ kò sì rìn ní ìwà rẹ̀, wọ́n sì ń tọ ìrékéré lẹ́yìn. Wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì ń yí ìdájọ́ po. Eriwo. Ní ayé ìgbà yẹn kí ni wọ́n jẹ nígbà yẹn? Onídàájọ́ àti prophet ni wọ́n máa ń jẹ. Wòlíì ní Samueli òun ló lórí wọn nígbà yẹn. Ó ti ń dàgbà, ó ti darúgbó. Samueli wá fi àwọn ọmọ ẹ̀ jẹ kí ni? Onídàájọ́ lórí gbogbo ilẹ̀ Ísírẹ́lì. Àwọn ará Ísírẹ́lì wọ́n wá ń wo àwọn ọmọ ẹ̀ yìí wípé kí láwọn sọ pé àwọn ọmọ ẹ̀ ń gbà àbẹ̀tẹ́lẹ̀ ìwàkíwà ìwé wèrè pọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú bó ṣe jẹ́ èèyàn Ọlọ́run tó. Nígbà tí àwọn èèyàn wá rí sàkó bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n wá sọ ká. Gbogbo àwọn àgbà Ísírẹ́lì sì kó ara wọn jọ, wọ́n sì tọ̀ Sámúẹ́lì lọ sí Rámà. Wọ́n sì wí fún un pé, kíyèsí, ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè. Níbo ló ti kọ́ ìwà ọba yẹn? Nínú kíni? Nínú orílẹ̀-èdè. Wọ́n ní kó fi ẹnìkan jẹ ọba fún wa, kó máa ṣe olórí fún wa gẹ́gẹ́ bí ti orílẹ̀-èdè. Ọba ò sí nínú ẹ̀sìn. Kò sí nǹkan tí ọba ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Nǹkan tó ń jẹ́ Kristẹni, oyè kankan ò gbọdọ̀ ju pásítọ̀, prọfẹ̀tì lọ. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn Kristẹni. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn Mùsùlùmí. Tí Kristẹni bá máa jẹ ọba, that is the reason why àwọn Zioni, ṣebí mọ̀ àwọn Zioni, church tí ọba Solomoni ń ṣe. Àwọn Zioni máa ń lọ tẹ ìlú dó ni. Àwọn ló máa tẹ ìlú yẹn dó. Wọ́n máa pè ibìkan ní àgbàlá. Gbogbo àwọn tó bá fẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì yẹn, àwọn ló máa kọ́lé sí àgbàlá. Olórí ìjọ máa jẹ ọba, ó máa dé adé. Òun ni bàbá lẹ́nẹ tó ṣe. Gbogbo ìlànà àwọn níbo lórí máa ti wá inú Bíbélì.
tó bá máa yan ọba kí ni wọ́n fi yan òróró wọ́n máa ta òróró lé ọba wọn lórí ni kì í ṣe kó ń gbé ọba tiẹ̀ wọ gbódù kó ẹsẹ̀ padà wá kó ní wọn gbọ́dọ̀ sìn ẹ́ nílànà ìṣẹ̀ṣe wọ́n dẹ̀ gba òróró ìṣẹ̀ṣe sórí wọ́n dẹ̀ gba ẹ̀jẹ̀ sórí wọ́n tara ẹ̀jẹ̀ dì. now wọ́n ní kí Sámúẹ́lì kó wá ọba fún wọn gẹ́gẹ́ bíi ti àwọn orílẹ̀-èdè. ọ̀rọ̀ náà bí Sámúẹ́lì nínú púpọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ. ṣùgbọ́n òun náà burú lójú Sámúẹ́lì nítorí tí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Sámúẹ́lì sì gbàdúrà sí Olúwa. Olúwa sì wí fún Sámúẹ́lì pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ nítorí pé ìwọ kí wọ́n kọ̀ ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ ọba lórí wọn. kí ni Ọlọ́run sọ fún Ọlọ́run kò gbọ́. ó ní gbọ́ ọ̀kan tí wọ́n sọ nítorí pé kì í sì wọ́n náà ṣe kí ni Ni wọ́n kọ̀. kì í sì wọ́n náà kọ̀ lọ́ba èmi náà ṣe kí ni wọ́n kọ̀ lọ́ba láti máa jọba lé wọn lórí òun nígbà tó fẹ́ fi jọba gẹ́gẹ́ bíi ti àwọn orílẹ̀-èdè. Kristẹni gidi ò lè jọba tí Kristẹni gidi bá máa jẹ ọba kò lè gbé adé ìṣẹ̀ǹbáyé sórí ó ti abọ̀rìṣà ni ẹ́ ó kì í ṣèyàn lọ ó lè Kristẹni ló máa ń jọba ó lè mùsùlùmí ló máa ń jọba tó máa gbé adé tó wà lọ́wọ́ mi tó máa gbé sórí. You are not a good Christian, you are not a good Muslim. Tó bá ti gbé adé yìí sórí pẹ̀lú odù tó wà níbí yìí pẹ̀lú odù yìí torí odù yìí ní point tó nítumọ̀. Tó bá ti gbé òrìṣà sórí o dẹ̀ fẹ́ ṣe bí olórìṣà you are a thief. O kì í ṣèyàn lọ. Now ẹ jẹ́ ká kó lọ́dọ̀ Sámúẹ́lì kọ́kọ́ tí fẹ́ yọ níbẹ̀ mo ti yọ. Now ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù. Àwọn èèyàn náà fẹ́ fi Jésù jọba nígbà tó wà láyé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Jésù sọ. Ẹ jẹ́ ká padà sí John chapter 6 verse 15. Ẹ kà yẹn ní Bíbélì. Ẹ sáré sí. Ta ló gbé Bíbélì dání? Ẹ gbé Bíbélì wá. John chapter 6 ta ló lè kà? John chapter 6. John chapter 6 verse 15 fast. Mi ò ráyè. John chapter 6 verse 15. Kí ló wí? John chapter 6 verse 15. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí yẹn sọ. John chapter 6 verse 15 kí ló wí? Nígbà tó fẹ́ fi Jésù jọba ká gbọ́ ọ̀kan tí Jésù sọ ń pa. Mọ̀ bí tí John wà ní. Jòhánù mà ní. Wọ́n ti sáwó wọ́n ti gbàgbé Bíbélì. Tẹ́ máa gbé Bíbélì fún mi. John chapter 6 jẹ́ kí wò ń bí. Jòhánù Jòhánù 6 verse 15 kí ló wí? Nígbà tí Jésù sì wòye pé farabalẹ̀ kàwé kó lè yé àwọn ènìyàn mẹ́n ká. Nígbà tí Jésù sì wòye pé wòye wọ́n sì fi wá fi padà sẹ́yìn woman. Nígbà tí Jésù kí ni? Nígbà tí Jésù sì wòye pé wòye pé wọ́n fi wá fi agbára mú òun lọ. Gbé Bíbélì ka Bíbélì ka Bíbélì náà jẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ sáré. Nígbà tí Jésù. Gbóhùn sókè ìṣe mi ló ń bá kàwé fún. Nígbà tí Jésù sì wòye pé. Nígbà tí Jésù ń wòye pé. Wọ́n fẹ́ wá fi agbára mú àwọn lọ láti fi jọba. Wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ láti fi ṣe kíni? Láti fi jọba kí ló ṣe? Ó tún padà lọ sórí òkè òun nìkan. Ó padà lọ sí orí òkè òun nìkan. Now kí ibẹ̀ yẹn lè yé yín dáadáa padà sínú ìwé John chapter 18 verse 13 to 37 kọ́kọ́rọ́ wà mẹ́. Kristẹni ò lè gbé adé ìṣẹ̀báyé sórí abọ̀rìṣà ni ẹ́. John chapter 18 verse 33 to 37 kí ló wí? 33 to 37. Nítorí náà. John chapter 18 verse 33 to 37 kí ló wí? Nítorí náà. Nítorí náà. Táwọn lè ka Bíbélì.
O lè fast ni. Nítorí náà Plateau. Nítorí náà Plateau tún wọ inú ọgbọ́n. Ta ló mọ Bíbélì kà níbí yìí? Sáré tó bá ti mọ gbogbo fowó lójú. Wàá bẹ̀rẹ̀ láti 33. Nítorí náà Pọ́ọ̀lù nítorí náà Pílátù tún wo inú gbọ̀ngàn ìdájọ́ lọ. Plot farabalẹ̀ má kánjú. Pílátù tún wọnú gbọ̀ngàn ìdájọ́ lọ. Ó sì pe Jésù. Ó pe Jésù. Ó sì wí fún pé. Ó wá sọ fún wípé. Ọba àwọn Júù. Ó ní ọba àwọn Júù. Ni wọ́n ń ṣe. Ó béèrè lọ́wọ́ ẹ̀. Ká. Jésù dáhùn pé. Jésù wá béèrè sọ fún pé. Ìwọ sọ èyí fún ara rẹ. Ìwọ ló sọ bẹ́ẹ̀, kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀. Ká. Tàbí àwọn ẹlòmíràn ló sọ fún ọ. Ṣé ìwọ sọ bẹ́ẹ̀ ni àbí àwọn ẹlòmíì ló sọ fún ẹ? Ká. Nítorí mi. Ká. Pílátù dáhùn wípé. Pílátù wí fún wípé. Èmi ṣe Júù bí? Ṣé èmi jẹ́ Júù bí ni? Àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni a ó fà lẹ̀. Àwọn ará ìlú rẹ àti àwọn orílẹ̀-èdè ló fà ẹ́ lé mi lọ́wọ́. Ká. Èmi ló fà ẹ́ lọ́wọ́, kí ni ìwọ ṣe? Ká. Jésù dáhùn wípé. Ìjọba mi kì í ṣe ti ayé yìí. Kí ló wí? Ìjọba mi kì í ṣe ti ayé yìí. Èèyàn Ọlọ́run ò lè jọba ayé. Olè èèyàn Ọlọ́run ló lọ jọba ayé. Tó bá ti jọba ayé, wo ti ṣetán láti ṣe kíni, láti sáwó nìyẹn, láti bọ̀rìṣà, láti dòṣà. Ọ̀fáàn ni kéèyàn jọba ayé kó sọ pé òun ní bọ̀rìṣà. Adé tó gbé sórí àfọ ẹ lórí. Nǹkan tó kàn dùn mí lọ́rọ̀ Yorùbá, ẹ bèrè pé kí nìkan náà? Ifá ò yan ènìyàn mọ́, owó ló yan ènìyàn. Ọba tí Ifá yàn tó jẹ́ pé Ifá ló yàn, wọ́n á ní kó lọ bọ̀rìṣà lòun ò ṣe, ikú máa pa lójijì. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé owó ló yàn síbẹ̀. Ilé tá bá fèrú kọ́kọ́. Ẹ̀sìn bí àwọn ọba náà kidnap ṣeré yìí. Ní ayé ìgbà tí ọba sì ń jẹ ọba, wọ́n bí ẹnìkan rẹ̀ tó lè lọ kidnap ọba. Ẹ dẹ̀ fẹ́ bà gbogbo àṣà Yorùbá jẹ́. Ẹ fẹ́ fọ́ gbogbo kan Yorùbá lójú. Tó bá wọn kò fẹ́ jẹ́ Kristẹni, jókòó díẹ̀. Tó bá wọn kò fẹ́ jẹ́ Kristẹni, kò sí nǹkan tó pa ẹ́ pọ̀ mọ́ ayé. Bí Jésù sọ pé ìjọba mi ò kí ṣe kíni, ò kí ṣe káyé. Tó bá wọn pé ò lè bọ̀rìṣà má jọba. Tó bá wọn pé ò lè sáwó má jọba. Inú ìlànà ìṣẹ̀ṣe. Torí nígbà tí mo post kíní yẹn tí mo bẹ̀rẹ̀ sí sọ fáwọn ènìyàn, àwọn dìdì nìkan kọ sí pé àṣà ọba is not ìṣẹ̀ṣe, is a culture. Àwọn dìdì rìn. Níbo ni culture ti jáde? Ìṣẹ̀lú ìṣẹ̀ṣe ni culture ti jáde. Kí ló pè ní culture? The meaning of culture is àṣà àti ìṣe ilẹ̀ ìbílẹ̀ wa. Àṣà àti ìṣe ilẹ̀ bí wulẹ̀ wa ni pé kájọba kádé adé kó bá wọ ìpèbí. Kí ló fẹ́ lọ ṣe ní ìpèbí? Ṣé Ọlọ́run ló fẹ́ lọ bá pàdé bẹ̀? Òòṣà ló fẹ́ lọ bá pàdé. Ó fẹ́ lọ jẹbọ ni. Ó fẹ́ lọ gbé nǹkan sínú ni. Ó wá gbé adé ìbílẹ̀ sórí. Ó wá ń claim holy. Ó ń claim Christian, ó claim Muslim, ó di àmúlùmálà. Ó fẹ́ máa bobo líbà àwọn ènìyàn. No, ẹ má bàyá àwọn ọmọ jẹ́. Torí odò tó bá gbàgbé orísun mọ́ sí kí. Ẹ ò tí ì pọ̀ lẹ́ẹ̀kan. Mo ti sọ fún yín lẹ́ẹ̀kan. Gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ń bí. Mo ní ẹ lọ bèrè lọ́wọ́ àwọn awo tó dé yín ládé. Wípé kí lè túmọ̀ odù yìí? Kí lè túmọ̀ kíní tó máa wà níwájú adé yìí? Kí ni mí ni ẹ̀? Pé kó sọ fún yín. Ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jọba, tó bá jẹ́ mọ̀ pé Mùsùlùmí òdodo ni ẹ́. Tó bá ti gbé ìwọ tó bá ti jẹ́ Mùsùlùmí àbí Kristẹni tó bá ti gbé irú adé ilé sórí. Àbí adé ìṣẹ̀ǹbáyé abọ̀rìṣà ni ẹ́. Ọ̀nà tí Kristẹni lè gbà jọba
òun ni kí Kristẹni lọ create ìlú títí ẹ̀. Torí mo rí pé àwọn dìdìrín kan comment nígbà tí mo post, nígbà tí mo béèrè question yẹn wípé so dá kí Kristẹni máa jọba, wọ́n sì bí David jọba. David ò kì í ṣe ọba ìlú, ó create ìlú ni. Wọ́n pè ìlú yẹn wọ́n pè ní ìlú Jebusi. Ìgbà tí wọ́n fi David jẹ ọba ìlú kan ní Hebroni, òrìṣà ló bọ́ ńbẹ̀. Tó bá fẹ́ lọ sójú ogun, ó máa sọ pé kóun ló bá mú ẹfó dùn wá, ló máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọba tí Sọ́ọ̀lù kọ́kọ́ jẹ ní ilẹ̀ Ísírẹ́lì, inú Ọlọ́run ò dùn sí, according to the Bible. Now, Bíbélì wá la ọ̀nà wípé ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jọba ilẹ̀ tí Ọlọ́run mú ẹ lọ, tó bá débẹ̀ tó bá fẹ́ jọba, báwo ni ọba ṣe máa ṣe? Irú ọba òun náà sọ pé kẹ́ jẹ. Ẹ jẹ́ ká wo inú Bíbélì lọ. Ìwé mi dà. Ẹ jẹ́ ká wo Deuteronomy chapter 17 verse 14 to 20. Irú ọba òun náà sọ pé kẹ́ jẹ. Bíbélì fún mi kí fúnra mi ká. Gàbàgàbà tẹ́ ń ka ẹ̀kọ́ yé mi. Ìráyè. Deuteronomy chapter 17. Ẹ jẹ́ ká gbọ́ bí ọba, bí ìwọ tó bá jẹ́ Kristẹni àbí onígbàgbọ́ tó bá fẹ́ jọba, irú ọba tí Ọlọ́run là kalẹ̀ pé kẹ́ jẹ, according to the Bible. Deuteronomy chapter 17. Chapter 17 verse 20. 17 verse 14 to 20. 17 verse 14 to 20. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ. Tó bá fẹ́ jọba, tó bá jẹ́ Kristẹni lẹ tó bá fẹ́ jọba, ẹ jẹ́ ká gbọ́ irú ọba tó sọ pé kẹ́ jẹ. Nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, Deuteronomy 17 verse 14 mo ti bẹ̀rẹ̀, mo lọ sí 20. Nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, tí wọ́n bá sì gbà á, tí wọ́n bá sì jókòó nínú rẹ̀, tí wọ́n bá sì wí pé èmi ò fi ọba jẹ lórí mi gẹ́gẹ́ bí gbogbo àwọn orílẹ̀-èdè yíká, kìkì ẹni tí Olúwa Ọlọ́run rẹ yàn yóò yàn ní kí ìwọ kó fi jẹ ọba. Ta ló sọ pé ó máa yàn wọ́n yìí? Ọlọ́run. Àwọn ọba tó ń jẹ, ta ló sọ pé ó yàn wọ́n? Ifá. So a mọ̀ pé owó ló yàn wọ́n, a mọ̀ pé owó ni wọ́n fi yàn wọ́n náà, but kí ni wọ́n máa sọ ní public? Wọ́n ní Ifá yàn wọ́n. Wo jẹ́ Mùsùlùmí, Ifá yàn ẹ́ sọ́ba, ṣé kí sórí ibú nìyẹn? Ta ló yẹ kó yàn ẹ́? Èyí kí sàlá ló yẹ kó yàn ẹ́? You are a Muslim, Ifá wá yàn ẹ́. Are you a Muslim? No. Kí ni ìpàdé wà tífá? You are a Christian. Wo wà lórí oyè, wá sọ pé báwo ló ṣe dórí oyè? Wo ni Ifá yàn ẹ́? Báwo ni Ifá lè ṣe fẹ́ lọ yan Kristẹni? Ṣé Bíbélì sọ pé ìdàpọ̀ wo ni òkùnkùn ní pẹ̀lú ìmọ́lẹ̀? Ìdàpọ̀ wo ni onígbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Kí ló pa yín pọ̀? Kí ló pa Ifá àtọba Kristẹni pọ̀? Now, kìkì ẹni tí Olúwa rẹ yóò yàn ní kí ìwọ kí o fi jọba lórí rẹ. Ọ̀kan nínú àwọn arákùnrin rẹ ni kí ìwọ kí o fi jọba lórí rẹ. Kí ìwọ kí ó má ṣe fi àlejò ṣe olórí rẹ tí kì í ṣe arákùnrin rẹ. Àlejò gbọ́dọ̀ jọba ńbẹ̀. Ṣùgbọ́n òun kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀. Kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀. That means pé kó máa gba owó tó yẹ kó wà kó máa ṣe kí ni? Kó máa gbà á. Bẹ́ẹ̀ ni kó má ṣe mú àwọn ènìyàn padà lọ sí Íjíbítì. That means pé kó má bọ òrìṣà. Ìwọ kẹ̀kọ́ tún gbé ẹ sórí oyè, wàá wọnú igbó lọ. Àwọn awo máa yí ẹ ká. Àwọn tó máa dé ẹ ládé, awo ni. We then claim Christianity. No! Nítorí kí o má bàa lè kọ́, nítorí kó má bàa lè kó ẹ̀sìn jọ, nítorí Olúwa ti wí fún yín pé ẹ̀yin kò gbọdọ̀ tún padà lọ ní ọ̀nà náà mọ́. Bẹ́ẹ̀ ni kí o má ṣe kó obìnrin jọ fún ara rẹ. Ọba mélòó ló ní ìyàwó kan?
now kí aya rẹ kí ó má bàa yí ọ padà bẹ́ẹ̀ ni kó má bàa ṣe kó má sì kó fàdákà tàbí wúrà jọ fún ara rẹ ní ọ̀pọ̀lọpọ̀ yóò sì ṣe nígbà tí ó bá jókòó lórí ìtẹ́ ìjọba rẹ kí òun kí ó lè kọ ìwé òfin yìí sínú ìwé kan fún ara rẹ. Kí ló ní máa kọ́ àwọn ènìyàn? Ìwé kíni? Ìwé òfin. Ìwé wo ló jẹ́ ìwé òfin? Ìwé bíbélì. Ṣé bíbélì ló fẹ́ máa kọ́ wọn nínú ààfin ilẹ̀ ìbílẹ̀ tó jẹ́ ní tó gbé adé ìṣẹ̀báyé lé lórí ni? Ọba mẹ́rin ló dé pálásì ẹ̀rí tó wà ẹ̀sùn bíbélì fún ẹ. Àwọn irúnmọlẹ̀ sọ wípé ni àwọn alálẹ̀ àwọn orí ìtẹ́ àwọn bàbá alákú bàbá mi sọ́nà ló yàn ẹ́ kàbí ifá. Now láti inú èyí tí ń bẹ níwájú àwọn àlùfáà àwọn ọmọ Íléfì àwọn wo ṣé àwọn pásítọ̀ ló yan ọba? Níbo ló ti wá rí ọba tó lè jẹ́ kìrìsìtẹ́nì? Ojú kòkòrò ni o. Ó ṣe ṣe kẹ́ máa mọ̀ ojú kòkòrò ni. Tó bá ti mọ̀ pé ò lè bọ̀rìṣà má jọba. The word ọba abọ̀rìṣà ló ń jẹ́ ọba. Gbogbo yín pátá gbogbo yín lè rí bọ́n ṣe sí òkú Elizabeth. Bí ò bá ju ìbílẹ̀ méjì mẹ́ta ó ṣe kíni ó pẹ̀lú nǹkan tó ń ṣe níbẹ̀ tó bá farabalẹ̀ wo fídíò yẹn because ọba ni. Ẹ má ṣe nǹkan tó lè kó bá àwọn ìgbésí ayé àwọn ọmọ yín lọ́la. Now yóò sì wà lọ́dọ̀ rẹ ó sì máa ka nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo kí o lè máa kọ́ àti bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti máa pa gbogbo ọ̀rọ̀ òfin yìí mọ́ àti ìlànà wọ̀nyí láti máa ṣe wọ́n. Kí àyà rẹ kí ó má bàa gbéga ju àwọn arákùnrin rẹ lọ àti kí ó má bàa yí padà kúrò nínú òfin náà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì. Ìwọ tó ti kó nínú Bíbélì tó ti lọ gbé adé ìṣẹ̀báyé sórí ṣé ò tí yà sọ́wọ́ ọ̀tún? Ṣé ò tí yà sọ́wọ́ òsì? Gbogbo àwọn nǹkan tí a ń kọ́ yìí ó yẹ káwọn pásítọ̀ yìí ti kọ́ ní ṣọ́ọ̀ṣì. Tí àwọn pásítọ̀ yìí bá kọ́ yín ní ṣọ́ọ̀ṣì tí àwọn àfáà yìí bá kọ́ yín ẹ ò ní gbé sí mẹ́táìtì pé fẹ́ jọba. Because tẹ bá ti lọ jọba ìlú ẹ ò kì í ṣe èèyàn Ọlọ́run mọ́ ẹ kì í ṣe kìrìsìtẹ́nì òdodo mọ́ ẹ kì í ṣe mùsùlùmí òdodo mọ́. Ọba wà fún àwọn abọ̀rìṣà ló ń jọba. Tí mùsùlùmí bá sọ pé òun fẹ́ jọba ẹ máa lọ dá ìlú mùsùlùmí sílẹ̀ àbí? Ọba tẹ́ máa jẹ́ Allah ló máa ṣe kíni ló máa yàn. Ẹ jẹ́ ká wá tún padà sínú Al-Quran kẹ́ lè mọ̀ pé gbogbo ẹ pé síbí. Ẹ padà sínú Al-Quran chapter 2. Ọba àkọ́kọ́ tó jẹ nínú Al-Quran òun ni wọ́n pè ní Tólútù. Kí ni wọ́n pè yìí? Tólútù yẹn náà ni wọ́n pè ní Sọ́ọ̀lù tó jẹ ní ilẹ̀ Ísírẹ́lì. Now Al-Quran chapter 2. Ẹ jẹ́ ká gbọ́ bó ṣe sọ̀rọ̀ nípa ọba. Al-Quran chapter 2. Tólútù. Al-Quran chapter 2 verse 246 kọ́ ni. Al-Quran chapter 2 verse 246 to 250. Ẹ ká gbọ́ bí the claimant tí n bá ti ń sọ̀rọ̀ wá farabalẹ̀ gbọ́ bóyá wo bẹ́ sáàárín ni. A ò ní mùsùlùmí ò lè jọba. Ìlú tí mùsùlùmí bá máa ti jọba á jẹ́ pé mùsùlùmí ló tẹ ìlú yẹn dó. Ìlú tí kìrìsìtẹ́nì bá máa ti jọba á jẹ́ pé kìrìsìtẹ́nì ló ṣe kíni ló tẹ dó. But ìlú ìbílẹ̀ kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ máa jọba ń bẹ̀. Now ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe fi Lọ́ọ̀tì jọba. Tólútù ní Al-Quran ní pé Sọ́ọ̀lù kẹ́ni nínú Bíbélì. So Al-Quran chapter 2 verse 246 ẹ jẹ́ ká gbọ́. Ṣé o rí àwọn aṣíwájú nínú àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà Ànábì Músá nígbà tí
wọ́n wí fún ànábì tí wọ́n pé yan ọba kan fún wa kí a lọ jagun fún ààbò ẹ̀sìn Allahu. Ó sọ pé ṣebí ó ṣeéṣe pé tí wọ́n bá ṣe ogun jíjà ní ọ̀ranyàn lé yín lórí tàbí ẹ ó kúkú ní jagun. Wọ́n wí pé kí ni ó máa dí wa lọ́wọ́ láti jagun fún ààbò ẹ̀sìn Allahu. Wọ́n kúkú ti lé àwa àti àwọn ọmọ wa jáde kúrò nínú ilẹ̀ wa, àmọ́ nígbà tí a ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé wọn lórí tán, wọ́n pẹ̀yìn dà àfi díẹ̀ nínú wọn. Allah sì ni onímọ̀ nípa àwọn alábòsí. 22:47 Ànábì wọ́n sọ fún wọn pé dájúdájú Allah ti gbé Tọ́lútù dìde fún yín ní ọba. Ta ló sọ pé ó gbé Tọ́lútù dìde yìí? Allah ni, kì í ṣe Ifá ló yàn. Ifá yẹn wo pé a ní Kristẹni, Ifá mú ẹ. Kí ló pa Kristẹni pọ̀ pẹ̀lú Ifá? Kí ló pa Mùsùlùmí pọ̀ pẹ̀lú Ifá? Tòró dá mi lójú ìsìn pé ẹni ìlú tó bá ti fẹ́ yan ọba, táwọn máa lọ bèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n máa lọ bèrè lọ́wọ́ pásítọ̀. Wọ́n á ní kó lọ bèrè lọ́wọ́ àfá. Bókò tí ẹ jẹ́ pé owó ló yàn wọ́n, bọ̀ wọ́n àìsàn ní public ni pé Ifá ló ṣe kí ni? Ifá ló yàn. Now, wọ́n wí pé báwo ni ó ṣe lè jẹ́ ọba lé wa lórí nígbà tó jẹ́ pé àwa ní ẹ̀tọ́ sí ipò ọba jù ú lọ. Àwọn Mùsùlùmí yẹn nìyẹn o. Ayé ìgbà yẹn. Nígbà tó ń sọ pé wọ́n fẹ́ fi Tọ́lútù yìí jọba, wọ́n wá sọ wípé àwa nípò jù lọ, báwo ló ṣe máa jọba lé wa lórí? Now, kò sì ní owó púpọ̀ lọ́wọ́. Ó sọ pé dájúdájú Allah ó sà á lẹ́sà lé yín lórí. Ó sì fún un ní àlékún púpọ̀ nínú ìmọ̀ àti okun ara. Allah ó fún ẹni tí ó bá fẹ́ ní ìjọba rẹ̀. Allah ó ní olùgbàyè àti onímọ̀. Olùgbàyè, ẹni tó máa ń gbàyè fún ènìyàn àti ẹni tó nímọ̀, Allah ó ní. Ẹ jọ̀ọ́ ẹ má gbé kíní ìsira. Mùsùlùmí tó bá wùn láti jọba, ẹ lọ dá ìlú Mùsùlùmí sílẹ̀. Ìdí nìyẹn tẹ́ fi rí wípé ẹ̀yin tẹ́ wà ní ibi tẹ́ bá Google Zion Church, ẹ máa rí wípé adé náà máa ń dé. Ìtumọ̀ adé nìyí nìyẹn. Kí tó di ọba àgbáyé, mo ti ń di adé. Adé kí ni mo dé? Adé Zion ni. As ọba Zioni. So adé tí mo dé kìí ṣe adé mi, adé bàbá mi ni. Kí ló dé tí àwọn Zioni fi ń ṣe bẹ́ẹ̀? Ìsìn Dáfídì àti ìsìn Solomoni ni àwọn ọmọ Zioni ń ṣe. Tí àwọn Zioni bá fẹ́ dé adé, wọ́n máa lọ gba ibì kan, wọ́n máa pè ní àgbàlá. Ìwọ tó bá fẹ́ máa ṣe ẹ̀sìn wọn ló máa lè kọ́lé sí àgbàlá yẹn. Ìlànà tó máa ṣe níbẹ̀, ìlànà tó wà ní Bíbélì, wàá ṣe ẹ̀sìn àárọ̀, wàá ṣe ti alẹ́. Ifá ò lè yan ọba ní ṣọ́ọ̀ṣì Zioni. Àwọn ló máa yan àwọn wòlíì ikọ̀. Wòlíì ló máa yan ọba Zioni. Àti kíni? Tó bá dẹ̀ máa ta àmì òróró lé lórí, kí ló máa ta lé? Àmì òróró ni. Kìí ṣe pé wọ́n máa wá gbé adé ìṣẹ̀ǹbáyé, wọ́n á ní kó yẹ ọba Zioni wá lọ wọ igbódù. Kò jọ. So tí Kristẹni bá fẹ́ jọba, Kristẹni máa lọ dá ìlú ẹ̀ sílẹ̀. A pè ní ìlú àwọn Kristẹni. Ìlànà ọba yín látọwọ́ ta ló máa ti wá? Àtọwọ́ wòlíì. Ọlọ́run ló máa yan ọba fún ẹ̀yin Kristẹni. Kì í ṣe wípé ìlú ìbílẹ̀ tó ti bọ Ṣàngó, tó ti bọ Ọya, tó ti bọ Èṣù láàlú ògiri òkò, kó wá di ọjọ́ tí wọ́n fẹ́ ṣe inauguration fún ẹ,
adé gbọ́ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ yẹn tó máa ń gbé sórí àwọn ọba yẹn tó ní yẹ̀wò yẹn adé ta ni adé ìbílẹ̀ adé ìṣẹ̀ṣe ni adé ìbílẹ̀ ni kì í ṣe ti ṣọ́ọ̀ṣì kì í ṣe ti kìrìsìtẹ́nì. So mo bẹ̀yìn ẹ̀yin kàlùkàlù ọba tẹ́ fẹ́ jọba tipátipá mo bẹ̀yìn ni ẹ kò lè ṣeéṣe fún yín ẹ má bà ayé àwọn ọmọ yín jẹ́ because nǹkan tẹ́ fẹ́ máa create yẹn ó lè kó bá ìgbésí ayé àwọn ọmọ yín ogun máa jà wọ́n ní mọ́bí tó gùn yẹn ti ń wá. Adé tó gbélé ẹ lórí lọ́jọ́ tó gbadé yẹn adé ìṣẹ̀báyé ni òòṣà náà fi pinlẹ̀ ètùtù ní ẹbọ ní tí ò ti lè ṣẹbọ tí ò bá ti lè ṣètùtù májọba ìlú tọba bá wà wù yín dé ẹ lọ dá ìlú mùsùlùmí sílẹ̀ àti ìlú kìrìsìtẹ́nì nǹkan tí mo fi gbá ti Ìlọrin nìyẹn. àbí mo gbọ́ pé ọba Ìlọrin dé adé ìṣẹ̀báyé adé kílẹ̀ máa rí lórí ẹ̀ láwà níní adé tọlọ́hun nìyẹn adé ti Allah nìyẹn. Àwọn Zioni fúnra wọn tí mo ń ṣe pẹ̀lú ẹ̀ irú adé tí mo dé yìí Zion ò ní right àti dérú adé yìí because kọ́kọ́rọ́ tó wà ń bì tìbílẹ̀ ni but adé ọba Zion mi adé ọba Zion mi ó ju ti Ọọ̀ni lọ. Yes wọ́n ti dàpọ̀ mọ́ ayé ìdí nìyẹn tí mo fi sọ pé ìjọ aláṣọ funfun ìjọ Ọbàtálá ni. Bẹ́ẹ̀ ni ara ẹ̀mí Ọbàtálá tó pín ló wọnú aláṣọ funfun tó jẹ́ wípé tẹ bá máa ju ijó yín ẹ máa ta àyè tẹ bá bẹ̀rẹ̀ sí ta àyè ẹ máa sọ pé ẹ̀mí ṣe kíní umalẹ̀ ló gbé yín kì í ṣẹ̀mí ẹ̀mí kankan ò gbé yín umalẹ̀ ló mú yín umalẹ̀ tó bá dẹ̀ sọ wípé ẹ̀mí ló ń gbé ẹ kóòtù nínú Bíbélì ibi tẹ̀mí ti gbé Jésù tó ti ń ṣe bí bó ṣe ń ṣe gan ọ̀rọ̀ yẹn bó ṣe ń ṣe yẹn kóòtù ẹ̀ nínú Bíbélì pé ẹ̀mí gbé Jésù ní báyìí ó bẹ̀rẹ̀ sí yá ó bẹ̀rẹ̀ sí tààyè kóòtù ẹ̀ jáde nínú Bíbélì pé fásì báyìí o Jésù gbẹ̀mí ó bẹ̀rẹ̀ sí ta òyì nínú Bíbélì ẹ tó fi jọ ẹ̀mí yẹn ẹnìkan tó máa gbẹ̀mí wèrè tẹ́ ń gbé yẹn Sọ́ọ̀lù ni kí ni Bíbélì pé ẹ̀mí yẹn ẹ̀mí búburú náà pé kì í ṣẹ̀mí gidi. Ẹni tó wà sọ́ọ̀sì sí tó bẹ̀rẹ̀ sí ta yìí ẹ̀mí kí ló bà lé ẹ ẹ̀mí Sọ́ọ̀lù ló bà lé ẹ yẹn irú ẹ̀mí wo nìyẹn ta ló fi jọ nínú Bíbélì dárúkọ wòlíì kan tí ẹ̀mí wọ́n bà lé nínú Bíbélì tó bẹ̀rẹ̀ sí ta yìí kò sí. So instead wípé kí gbogbo ajókòó wípé wá o ẹ ká máa ṣẹ̀ṣẹ̀ ṣe o a ti mọ̀ wípé orúkọ Jésù ló simple jù láti fi gba owó àwa gbé ìṣẹ̀ṣe àwa gbé sábẹ́ Jésù no tí Zion bá fẹ́ dé adé wọn ò gbọdọ̀ kọjá aṣọ kí ni wọ́n gbé ta ló lè bá má dé mi yẹn wá tó ní yẹ̀wò síbí yẹn ṣé ó wà níbí ṣé mo ti lọ kó sọ sábẹ́ òkúta lọ́mọ kan wá ní draw wo draw òkè yẹn sáré irú adé eléyìí ìbílẹ̀ ni kì í ṣe ti àwọn tó lè dé adé yìí báyìí àwọn aláwo ṣé mọ̀ pé nínú ìṣẹ̀ṣe wọ́n máa pe àwọn kan ní ọba àrọ̀nì ọba Ọbàtálá ọba Ògbóni ọba kìíní kan àwọn ló máa ń dérò adé báyìí adé ṣọ́ọ̀ṣì adé Zioni yes kí ló ń ṣe àní aláṣọ yẹn inú dúró mọ̀ pé lọ inú dúró inú dúró yẹn. Gbé wá. God bless you. Adé Zion ò gbọdọ̀ jólè lọ. Kò gbọdọ̀ ju eléyìí.
yes ó máa ní yẹbẹyẹbẹ ó máa ní kíní ẹ lè ṣe lóògùn tó bá wùn yín sí ṣùgbọ́n tó bá ti di wípé wọ́n ya odù síwájú ẹ̀ wọ́n ya àwọn odù yìí ó nítumọ̀ ilé tó wà níbí yìí ó nítumọ̀ but ilé tó pọ̀jù ní kan gbé sórí kò mẹ́túmọ̀ ẹ̀ tó bá béèrè lọ́wọ́ yìí pé ẹ̀yin ọba ò kí lè túmọ̀ odù tó wà níwájú orí ẹ̀ yìí kí ni mí ní kóòdù yẹn tó máa wà níwájú yìí kí lè túmọ̀ ẹ̀wọ̀n ọmọ wọ́n kàn gbé sórí tó bá yẹ pé ìgbà tí ọba sì ń jẹ́ ọba nígbà tí onílé kéré wà àjàmọdò olúpẹpẹ dáwọ àjábìjì sódò ké sì pé tó bá gbé adé sórí tó bá pèrè question lọ́wọ́ ẹ tó bá lè dáhùn ọrùn máa ṣe kí ni ọrùn máa wọ̀ ẹ́ ṣebí ọba tóun náà bá gbádùn ló lè sọ̀rọ̀ tó ọrùn máa wọ ẹnìkan ọba tó yẹ pé owó ló gbé sórí oyè àṣẹ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ tọ́rùn máa fọwọ́ èèyàn kan ẹ ti sọ ayé di rádaràdá ti sọ ayé di bìtìbìtì kò sẹ́ni tó bẹ̀rù ọba mọ́ ó gbọ́rin tí wọ́n sáà nìkan ni àwọn ọmọ kálẹ̀ yẹn ọba aláàlá omi ní gbó ọba aláàlá omi ní gbó ọba àgbáyé màláàlá ó ti yẹyẹ ọba wọn ò jẹ́ káṣẹ wà lẹ́nu ọba mọ́ ṣé ọba wa jẹ́ nǹkan téèyàn fẹnu lásán pè ní tí ọba jẹ́ nǹkan tó ń rí anyhow ni bíbélì sọ wípé ibi tí ọba bá wà ó ní àṣẹ ń gbébẹ̀ authority ni ṣùgbọ́n ọba tí ò pọ́nra ẹ̀ lè báwo ló ti fẹ́ láṣẹ no tẹ́ bá fẹ́ ṣe kristẹni go for your Christian kó dẹ̀ máa lé ìjọba o fẹ́ sáwó o fẹ́ lé ìjọba àrùn irú àwa ń sìn mo ti gbàgbé pé inú náà mo ń lọ mo ti sáìnì ó bá mi gbàdúrà bí ṣé ó bá mi gbàdúrà tó bá mi gbàdúrà mo lè ṣépè fún ẹ wọ́n ní mo lọ nínú náà kí ni tiẹ̀ hallelujah so mo ti sáìnì bí mo ṣe sáìn nìyẹn ìdí nìyẹn tẹ́ fi rí pé mo ń sáwó mo ń ṣe mùsùlùmí mo ń ṣe kìrìsìtẹ́nì mo ń ṣe kèfèrí mo ń ṣe ọmọ ẹ̀ta gbogbo ẹ̀ ni mo ń rún pọ̀.